àwọn ìyàwó tí wọ́n fi lẹ̀ wọ́n já wọn yá wa ọlọ́májọ́ dàrú ọlọ́májọ́ ìlú ní àlejò wọ́n látọ́ ní àmì. ṣé wọ́n lè fún àtijọ́. Síwájú yára kí ọ ọ̀gbẹ́ni èmi. Ṣé wúgbẹ́ pẹ́ẹ́lí àti? Ègúsí náà bẹ́ẹ̀ ni màmí lò. Ẹsẹ̀ ọjọ́. Ó bẹ́ẹ̀ bí òbínú, ṣùgbọ́n pọ́ọ̀dì. Ọ̀rẹ́ ló fẹ́ ìgbésẹ̀ wọ́n sọ pàdé nínú sọ́wọ́. Ọ̀rẹ́ lọ ló wọ bá fún ọmọ ṣe. Àmín ẹ̀rọ ti sórí rẹ̀. Àmín ẹ̀yà náà. Sọ́dọ̀lá ẹlẹ́wọ̀n sọ́dọ̀. Àmín. Bọ́lá wọ́tí àdìyà lẹ́lẹ́. Imam. Ọmọ ìyá mi pè ní àwọn lórí ọmọ wa ní wọ́n ní mọ́ kí wọ́n lè ṣe àwọn ẹ̀ṣẹ̀ adúpẹ́ o wọ́n ní kò ní bàjẹ́ o wọ́n lè dòpò náà pẹ́ o. aláhàúlà aláhùwájà ilẹ̀ abilẹ̀. wọ́n ròyìn ẹ̀tọ́ tẹ̀ ń ṣe fún wọn o wọ́n ní mọ́ dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n á ní gbogbo owó ẹ̀yìn ọmọkùnrin máa ní ẹ̀ka ní ikọ̀ ẹ̀yìn nígbà ẹ̀ máa tẹ́jú bàbá àgbọ̀dọ̀ máa tẹ́lẹ̀ láti kìrì wọ́n á tí ọba bẹ̀ ládùúgbà wọ́n á ní ẹ̀ jáde fún ìyàkọ́ tàbí àwọn. Wàláì. Sọ ní gbogbo àdúrà tẹ́mi ń ṣe fún yàtọ̀ tọ̀. Wàláì. Àdúrà náà ní dábàrà kí là ń bẹ̀ ń. Dábàrà kí yàrá yá ṣe. Àmín Allah. Àmín. Bàbá Bágàjí ẹni ọlọ́ọ̀ni. Wàláì. Ẹ̀jẹ̀ gidi ni. Àwọn ọmọdé àbẹ́yẹ. Wàláì. Lágbára lọ́lọ́run gbogbo wọn ní ọ̀sẹ̀ yìí. Àmín. 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 Àmín Allah. Àmín. Àmín. Ó ní ṣẹ. Àmín. Ọlọ́run ní bí ọ̀sẹ̀. Àmín. Yàtẹ̀fà. Àmín. Ó ní ṣẹ. Àmín. Àmín. Ọlọ́run ó ti ṣe ọ. Àmín. 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 Wọ́sọ́lá. Nígbà tó ń ṣe ìwọ́n tó wá ní àwọn ọmọ wọn ní àbá bí wọ́n ti wá. Lúkà yàtọ̀. Náà ní ń ṣàdúrà. Àwọn ọ̀gbọ̀n wọn ní. Ìlànà owó ti pọ̀ lọ́rẹ̀ kò ní jábọ̀ náà mú fún wọn. Nígbà rẹ̀ nù. Lájẹ̀ ìwé ni òde ṣàdúrà ní kọ́mọ̀dì yẹn. Wàláì máṣàlá. Máṣàlá. Àwọn òbí wọn ní àbọ̀ tí wọ́n ti wá. Kí wọ́n wá ṣàdúrà fún bàbá tí a kọ́ wà wọ́n kọ́ wá látọ̀. Ọlọ́run ló jẹ́ àdúrà yẹn gbà ọgbà àwọn tí wọ́n tẹ̀lé ní èdè tí ò ṣe pàtàkì. Àmín. Wàlá kúwátà Thank you.
Thank you.